Igun tó ń fọwọ́ ṣìkún òfin múni ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká àti àwọn ìwà míì tó kù díẹ̀ káàtó ní ìpínlẹ̀ Èkó, ìyẹn Lagos State Environmental and Special Offences Task Force, ti fọwọ́ ṣìkún òfin mú àwọn mẹ́rin kan tí wọ́n ń ta epo bẹntiróòlù lọ́nà tí kò bá òfin mu ní agbègbè Mile 2 ní ìpínlẹ̀ Èkó. Nǹkan bíi ẹgbẹ̀rún 2 jálá epo bẹntiróòlù ni wọ́n gbà lọ́wọ́ àwọn ènìyàn náà. Iná ńlá ṣẹ́yọ ní ilé ìtajà àwọn afigidára ní agbègbè Fẹ́lẹ́lẹ̀ ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láàárọ̀ kùtùkùtù ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday tó sì jó ibẹ̀ gúrúgúrú. Ẹnìkan tíṣẹ̀lẹ̀ náà ṣojú ẹ̀ ní nǹkan bíi aago 5 àárọ̀ kùtùkùtù ní iná ṣẹ́yọ nígbà tóun múra fún àdúrà àárọ̀. Ọkùnrin oníṣòwò ẹni ọdún 55 kan torúkọ rẹ̀ ń jẹ́ Sẹ́ni Àdó ni wọ́n ti ní kí wọ́n fi sí àhámọ́ ní ìpínlẹ̀ Kánò. Ilé-ẹjọ́ Ṣàríà tó kalẹ̀ sí ìpínlẹ̀ Kánò ló pa àṣẹ náà. Àdó níròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ó ń gbé ní agbègbè Sheka Gabas ní ìjọba ìbílẹ̀ Kuni Bosto. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó ṣẹ̀rùba alájọgbé rẹ̀ kan tó sì tún lù ú ṣe léṣe. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣe ìlérí pé òun yóò ṣàgbékalẹ̀ ojú òpó kan fún àwọn tó ń kó ìdọ̀tí àyíká jákèjádò orílẹ̀-èdè yìí. Ìjọba ìpínlẹ̀ Ondo ti ṣe ìfilọ́lẹ̀ ẹ̀ka kan nínú àjọ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn láti kojú ìjà sí àìsí ààbò lẹ́sẹ̀kùkú ní ìpínlẹ̀ náà. Àjọ INEC ti ṣe àgbéjáde iye àwọn olùdìbò fún àwọn ẹgbẹ́ òṣèlú látàrí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Edo. Èyí ni àkójọpọ̀ ìròyìn lérèfé láti inú ìwé ìròyìn The Matrix lálẹ́ òní ọjọ́ Ìṣẹ́gun Tuesday 20 oṣù kẹjọ ọdún 2024. Ẹ tẹ̀lé wa kẹ́ sì darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.